ibi tó dẹ̀ ká ọmọ Yorùbá ká máa wá láti wá jẹ́ Yorùbá. So a fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tó jẹ́ àwọn ìjọba wa kí wọ́n bá wa wo bíbà yẹ ibẹ̀ ṣe fẹ̀. àtàwọn olùbíbà yẹn náà tọ́ bá ṣe oríṣiríṣi design àwọn architecture tó strong dáadáa bí àwọn mighty building tó gbé sórí bíbà yìí tó dẹ̀ ń ṣàdúrà bẹ́ẹ̀ lójoojúmọ́ ẹ̀ẹ́rẹ́ àwọn èrò tó mọ́ wá síbí láti wá máa ṣọ̀rọ̀ ajé bẹ́ẹ̀ kẹ́ níjọba náà tún máa rí owó tó máa tún di nǹkan ńlá fún wọn tó dẹ̀ máa tún máa jẹ́ kí ìlú àwọn ọmọ ìlú gan tún máa benefit látàrẹ̀ torí pé àwọn àlejò káàkiri everywhere lágbàáyé wọ́n máa wá síbí so à ń fàsìkò yìí rọ gbogbo àwọn ìjọba wa gbogbo wọn tó bá ti rí báyìí ẹ bá wa máa wo bẹ̀kẹ̀dẹ̀ bá wa máa tọ́jú ẹ̀ ẹ má jẹ́ kó jára ìta nìkan lẹ́ẹ̀mákọ́ lọ́ máa kó owó síta ẹ máa kó wálé so that ìdàgbàsókè tó yè koro á lè máa bá wa nílùú ẹlẹ́ẹ̀kejì a wá síbí láti wá ṣe àdúrà níbí báyìí lórí pé mega rally tó ń bọ̀ ṣòye kí èrò lè jáde lọ́pọ̀ yanturu kó bá wa tọ́ọ̀chì gbogbo ọkàn àwọn èèyàn wa pátápátá nílé lóko lẹ́yìn odi kérò jáde térò bá jáde á jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé yes a ti ṣetán á dẹ̀ kọ́ mọ̀ pé yà ń jẹ àwa tá a jẹ́ ọmọ kóòtù òjìire tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn à ń fi àsìkò yìí rọ gbogbo àwọn tó jẹ́ àwọn brọ́dà wa sísítà wa bàbá wa ìyá wa pé tó bá ti tásìkò ẹ jẹ́ ká jáde lọ́pọ̀ yanturu kí ni déètì èní yìí. òní ni 28. èní ni 28 Wednesday that's 2025 ní May 2025 so òun ni àwa báyìí sì kẹ́ lè rí báyìí so òun la ní ká wá ṣàdúrà ń bí èmi dẹ̀ gbàgbọ́ pé lágbára àwọn onílẹ̀ pé àdúrà tá ti wá ṣe lénìí ó máa jẹ́ kí òmìnira tó yè koro láti bá ọmọ kóòtù òjìire oyè jẹ́ nìyẹn orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá Ìgbòho Òòṣà ẹ ṣé gan.